Only Jesus TV. Ẹ wá bá ń dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel. Oṣù kẹwàá tí mo ti ń ṣàìsàn ni, ṣùgbọ́n ọjọ́ tí mo fojú kan Agbala Gabriel lógun mi sẹ́. Kí lẹ bẹ? Ọjọ́ tó ní agbára ni. Àti inú oṣù kọkànlá ọdún tó lọ ni mo ti ń ṣàìsàn. Ṣé ẹ rántí ìyá yìí gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV ní ọjọ́ Sunday tí ọmọ wọn méjì sáré wìrìwìrì tán lọ pe Agbala Gabriel pé bàbá ẹ má lọ lẹ́sẹ̀ ẹ má bọ̀. Ìyá wa wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run operation fibroid jápọ̀ mọ́ ojú ara ẹ wo yóò bá sọ̀rọ̀ kan wọ́n ní orí tó bá máa gbé ni ó máa ń gbé aláwo orí kò ní lọ́jọ́ tí wọ́n pàdé Agbala Gabriel ìyá yẹn ò lè mú mọ́ra wọn confess o àìmọye àwọn tó dẹ̀ ti wá bá wọn ní ilé ìwòsàn pé kí wọ́n gbé wọn sí afẹ́fẹ́ ṣùgbọ́n rí báyìí kò sí ẹni tí Ọlọ́run yàn bí Agbala Gabriel tó lè ṣe o ẹ má jẹ́ sọ̀rọ̀ jẹ́jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò fúnra yín ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan lórúkọ Jésù a ò ní rí wàhálà a ò ní rí dààmú àlàáfíà wa kò ní di fíafíà ìṣòro tó ń dé báyàn tí wọ́n fi ń tọrọ owó fún yàn kò ní dé bá wa o ẹ ṣe ó yá lókè lọ́run. Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni kí n ṣe ọpẹ́lọpẹ́ wa ẹgbọ́n ṣe ọpẹ́lọpẹ́ wa ni ó yá dìde stand up Ọlọ́run ṣeun dìde àmín 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 lórúkọ Jésù àmín ó yá dìde àmín mamada mọ́mídà ó yá jálọ kárí how are you dìde how are you. Báwo ni? Ṣé wọ́n ti ṣe operation náà? Wọ́n ti ṣe. Bó lára wọn? Ó ti yàtọ̀. Ṣé ẹ rántí tá wá ní Sunday? Dájì. Tí mo wá ní Sunday nírọ̀lẹ́ báyìí. Ẹ yà síwájú. Lọ́dọ̀ mọ́mí àǹtí. Ẹ pẹ̀lẹ́, mo rí pé o ti rẹ́rìn báyìí. Ó wà mú gbélé yẹn. Ọlọ́run. Kì í ṣàwá ẹja dúpọ́ láwọn èèyàn tí ó ṣe. Ẹ ṣé ọmọ Nàìjíríà ẹ ṣé ẹni dàgbà ẹ̀gbọ́n ìnáwó bànújẹ́ lórí ẹni sunkún àti tó dùn àti òdùn nínú yín kò ní dìbàjẹ́ ẹni dàgbà ẹ̀gbẹ́ wọn ní wá yín tí o àti jẹ àti mu tẹ̀yìn náà kò ní bí ọmọ aráyé nínú ẹni dókò ẹni dáhùn ní gbé yín dìgbàdìgbà owó táwọn kan wọ́n fẹ́ rìn gbà táwọn kan fẹ́ fún wa ẹni rí ẹni láti gbẹ̀jẹ̀ agójú wọn. ẹ ṣé o. ẹ pẹ̀lẹ́ ṣàgùlẹ̀ ẹ ṣàjókòó yín bó lára ẹ bá ṣe ẹ ṣùgbọ́n gbogbo ẹni tó dá owó fún wọn sódà wọn á lè rí ẹ máa ṣe kẹ wá sọ pé mi ò lè ṣàìsàn mi ì lè sọ lọ́jọ́ yẹn torí pé wọ́n sick bẹ́ẹ̀ báyìí ara wọn ti yá wọ́n ti ṣe operation so ẹ máa sọ pé mi ò lè ṣàìsàn I will never be sick ẹ dúpẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣé o ẹ̀yin náà ní ṣàìsàn ojú wọn ti wá kù sí kò ní dáwọ́ bànújẹ́ fún yín owó tán fẹ́ kún san tán fẹ́ rìn wá kò ní kàn ẹ wá bá ń dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel oṣù kẹwàá tí mo ti ń ṣàìsàn ni ṣùgbọ́n ọjọ́ tí mo fojú kan Agbala Gabriel lógun mi sẹ́. Kí lẹ bẹ? Ọjọ́ tó ní agbára ni àti inú oṣù kọkànlá ọdún tó lọ ni mo ti ń ṣàìsàn mi níyà mi rárá lé ṣùgbọ́n ọ̀sẹ̀ tí mo fojú kan Agbala Gabriel ọjọ́ náà lógun mi sẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ ẹni ṣàìsàn o mo ò ní dáwọ́ bànújẹ́ fún mi ẹ ṣé gan-an ẹ bá dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel o ẹ bá dúpẹ́ o ẹ bá dúpẹ́ o ẹ bá dúpẹ́ o. ẹ̀yin lẹ ní fibroid lọ ẹ ti gbàgbé ní Sunday tá a wá sí Sunday mo gbogbo èyí tí ẹ dáwọ́ yẹn ní wálẹ̀ Ọlọ́run ṣeun àwọn ọmọ yẹn try gan o wọ́n try gan dìde kí ló ń pọ̀ ẹ̀ náà ọmọ wù mí ẹ dúpẹ́ láwọn ọmọ èèyàn ẹ dúpẹ́ kí wọ́n á jẹ́ káwọn èèyàn máa kọ́ gbogbo ara yìí ẹ ṣé o ẹ ṣé ẹ̀ní dàgbẹ́gbẹ́ ẹ̀ní dókù torí pé fúnra mi ní ààyè láti ti wà dọjọ́ òní ọlá yín ọlá dádì ọpẹ́lọpẹ́ dádì ọjọ́ tí mo kí ojú kan dájọ́ náà làdúrà mi ti gbà ní ìmọ̀páànú sí wà torí pé ẹ̀jẹ̀ dókù ẹ̀jẹ̀ kan dàgbẹ́gbẹ́ ẹ̀jẹ̀ ká yóò. níbo lẹ fojú sí tẹ́lẹ̀ ibo lẹ fojú sí eléwọ̀n ti dànù ẹ̀dìdé ibo lẹ fojú sí tẹ́lẹ̀ ẹ̀rọ ròyìn nàdá ibo lẹ fojú sí tẹ́lẹ̀ ẹ wá sọ̀rọ̀ mi báyìí àbí wá sẹ́gbẹ̀ẹ́ wọn mẹ́rin. àti ẹ̀ mú. kò síbi tá àti tọrọ owó dé. kò síbi tí mi ti tọrọ owó dé. ó ń sọ fún mi ní ìgbà tílẹ̀ fún ẹ ó láwọn lọ
Mọ́kọ́lá àwọn lọ tọrọ báárà àwọn lọ ṣe kíní kan kò síbi tí mi ìdè mo ti lọ tọrọ owó lọ́jọ́ ọba kò síbi tí mi ìdè. ẹ ti lọ tọrọ owó lọ́jọ́ ọba torí àti operation. mo ti lọ tọrọ owó lọ́jọ́ ọba kò síbi tí mi ti dè. ẹ gbégbá báárà báyìí. mo gbégbá láìlọ́ọ̀nù dání lọ́jọ́ ní mọ́ṣáláṣí ọjọ́ ọba. Jésù àwọn olè mọ́mọ́ ọ̀bẹ náà ràn mí lọ́wọ́ ṣùgbọ́n kò ká torí tèmi náà mọ̀ mi fi lọ́n ṣiṣẹ́ 2004 lójoojúmọ́ ṣùgbọ́n mi mọ̀ pé ibi tí ó ẹni torí làwọn ta ni. làwọn ọmọ mi fi lọ́n ṣiṣẹ́ 2004 lójoojúmọ́. ṣé àwọn méjèèjì. eléyìí àti àbúrò rẹ̀ eléyìí wà dúró lé. òun máa dúró tì yín. bẹ́ẹ̀ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo sì dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel o mi ní gbàgbé títí láéláé. ẹ ṣúọ láyé mi ní gbàgbé torí àwọn kan ti ya bara mọ́ọ̀rẹ́ jẹ. ìfọkàn sí ṣùgbọ́n mo dúpẹ́ mi mọ̀ pé mo lè sọ̀rọ̀ tí mò ń sọ lónìí. operation méjì náà ṣe fún wọn o fibroid àti ilé ọmọ ìgbà tán máa padà ná gbogbo tí wọ́n ná close to 2 million àtẹ̀jẹ̀ àti gbá àti bẹ́ẹ̀dì wọ́n gbélé ọmọ jáde wọ́n gbé fibroid jáde ṣe rí ohun tí Ọlọ́run gbé ẹ̀yẹ yẹn kalẹ̀ fún ó ní agbára. Do you know you have just saved someone's life? Ǹjẹ́ mọ̀ pé ẹsẹ̀ ẹgbẹ́ ẹ̀mí ẹnìkan là ní. Now dáàdì yín kọ́. ọkọ mi wà lọ́rẹ̀. wọ́n wà lọ́rẹ̀. Ǹjẹ́ mọ̀ pé àwọn ọmọ yìí wọ́n bá di aláìníyàá àwọn 4 dẹ̀ ni wọ́n dẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni they still need their mother. Ẹ wá máa wo nǹkan sì pọ̀ tí àwọn máa ṣe fún wọn nǹkan dẹ̀pọ̀ tó máa ṣe fún ìyá ẹ̀ àwọn ọmọ yìí sì ń gbà tó máa ń ṣe dáadáa láyé wọ́n ní nǹkan bí wọ́n jókòó gbogbo ẹ̀yin tẹ́ sàmí ẹ̀ ní sọ òbí yín nù ẹ̀yin tí òbí yín ti kú àbí tán ti sọnù lórúkọ Jésù àánú yóò dìde fún yín ẹ ṣí àgan kẹ́ ẹ máa sọ pé it is successful because ẹlòmíín lọ rú ìrìn àjò báyìí tí ó bọ̀ operation fibroid àti ilé ọmọ ẹlòmíín ṣe rú nǹkan báyìí tí ó bọ̀ ojú ti owó bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣeun gan owó tán dá fún wọn close to 2 million ni ẹ ṣe gan wọ́n dẹ̀ ná wọ́n ẹ jẹ gbogbo ẹ̀ omi gbàwó àwọn lórí ìjókòó yìí olódó la wà bí a ṣe ń sọ̀rọ̀ yìí ojú òní tí ìyẹn ṣe gan mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lẹ́ẹ̀kan sí lórí àwọn èèyàn fẹ́ kẹ́ ẹ dúpẹ́ kẹ́ ẹ fẹ́ mímú ẹ̀yin mẹ́ta ni ẹ dúpẹ́ lẹ́ẹ̀kan ọmọ Nàìjíríà mo dúpẹ́ o ẹ ṣiṣẹ́ sí wọn lọ́wọ́ mi ṣiṣẹ́ owó sí lọ́wọ́ ẹ sì mọ̀ràn mi rí ṣùgbọ́n ẹ ràn mí lọ́wọ́. àwọn kan pè mí pé ṣé dáàdì ṣe tòótọ́ ni mo ní tòótọ́ ni o ẹ fún wọn dáàdì ṣe tòótọ́ mo ní tòótọ́ ni ẹ fún wọn ẹ dúpẹ́ dáadáa. Mo ràn mí lọ́wọ́ ẹ̀yin Ọlọ́run ràn yín lọ́wọ́ owó tán fi ẹkún gbà dẹ́nìkan fẹ̀rín gbà dẹ́nìkan dáwọ́ ẹkún san ò ní tọ́ dáfẹ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run kẹsì bá mi dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel torí tí bá ṣàgbàlá Gabriel ta lè mi ta ló mọ̀ mí àmọ́ iye àwọn èèyàn tó ti wá bá mi ní hospital yìí tán láwọn fẹ́ gbé mi sáfẹ́fẹ́ kí ni bá rówó àlọ́ ni mo rí mi ìràbọ̀ ṣùgbọ́n ẹ láwọn kan ti wá bí. ọ̀rọ̀ pọ̀ mẹ́ta dí. ẹ láwọn kan tí wọ́n náà fẹ́ gbé yín sáfẹ́. wọ́n dẹ̀ gbé yín àlọ́lẹ̀ rí ẹ̀rá bọ̀. ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. mo lò 23 days ní hospital yìí ìgbà tí àárí ẹnìkankan mọ́ ìyá nọ́ọ̀sì lé wa jáde pé kí n ẹ sọ yẹn fún mi. ẹnìkan máa lọ. à ń dẹ̀ wá gbé yín ẹ̀rí kọ́bọ̀. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà mo sì dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel títí láéláé ni mo dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel. ẹ wo ẹ jẹ́ ń sọ nǹkan fún gbogbo àwa tá a máa ń ràn yàn lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ wo bẹ́ẹ̀ gbà sákàǹtì ti yín bẹ́ẹ̀ gbà sákàǹtì ẹni tó ní ṣòro ẹ jẹ́ kí ṣòro wọn yanjú mo sọ kí ni kò fún ẹ níjẹta mo ní ẹ kọ́kọ́ lọ ṣe kí ni ẹ gbogbo tẹ́ ẹ bá rí wọ́n sọ fún mi pé àwọn jẹ gbèsè mo ní fọ́rọ́ gbèsè lẹ̀ ẹ kọ́kọ́ lọ yan ó dẹ̀ ọmọ yìí ọmọge àdáa ni ó dẹ̀ yanjú gbogbo ohun àbí ọtí ìsanwó tán gbogbo pátápátá wọ́n gbẹ̀jẹ̀ wọ́n lẹ́jẹ̀ tún kún wọn ní gbẹ̀jẹ̀ now tán bá kú òǹbí ẹgbọ́n kí ni wọ́n máa jẹ ìgbà tí mo gbọ́ lẹ́nu wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ táwọn ní làwọn ti ta wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ challenge ló ti dé sáwọn tán bá délé ń sìn wọ́n kàn jó òkàlẹ́ ni mọ̀mọ́ iṣẹ́ wo lẹ́yìn sí. Èkó ni mo wà tẹ́lẹ̀ tí mo ti Èkó lẹ wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ni ẹ̀ ń kiri mo ń kiri búrẹ́dì tẹ́lẹ̀ ẹni mi kiri búrẹ́dì mọ́ ẹ gbọ́wọ́ tún lórí ẹ porúkọ yín. Èmi Kàfílà Ọládùnjoyè. Èmi Kàfílà Ọládùnjoyè sọ bẹ́lẹ̀ kan sí. Èmi Kàfílà Ọládùnjoyè. Mi kiri búrẹ́dì mọ́. Mi kiri búrẹ́dì mọ́. Ìwọ náà gbọ́wọ́ tún sórí sọ pé mi ò sàárù mọ́ sọ pé mi ò sagbe mọ́ sọ pé mi ò sunkún mọ́ sọ pé mi ò jìyà mọ́ ẹ kiri búrẹ́dì mọ́ o kí ló wù yín kẹ́ máa ṣe
Daddy, it's Tele. Èwo lè lọ́wọ́ yín báyìí kí ni bá ní. Mo fi gbẹ̀jẹ̀ láti. Tẹ́ fi gbẹ̀jẹ̀ ok kí lè fẹ́ máa ṣe báyìí. Daddy, tẹ́mi bá ti darí yín pé kí n máa tà ní. Ẹ̀mí Ọlọ́run ni ó sọ̀rọ̀ fún yín. Lẹ́yìn tẹ́ máa tàrí. Mo fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ní táǹsì lílé yìí orí ọ̀fẹ́ kan ní. Tẹ́mi ìmọ̀ta minerals ìmọ̀ta bọ́tí wọ́tà. Ẹ ra freezer ẹ gba ṣọ́ọ̀bù ẹ máa ta nǹkan olómi mineral omi nǹkan mímu tó dáa ẹ máa ta ẹ ṣúọ̀ ẹ gba ṣọ́ọ̀bù yóò gbogbo ó dẹ̀ tóbi síbẹ̀ ó yá àwọn èèyàn mi Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti ràn yín lọ́wọ́ àwọn èèyàn gan kọ́ ló ń ṣe Ọlọ́run ní ràn wọ́n lọ́wọ́ bí ó ṣe pé Ọlọ́run kọ́ ilé náà àwọn tó ń kọ́ wọ́n ṣe lásán ẹ wá bá àwọn obìnrin lọ́wọ́ délẹ̀ wọ́n ti sọ pírẹ́sàn àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìdùnnú ni pé wọn ò kú ẹbẹ́ nìkan lá gbowó fún tó kú dànù kí la fẹ́ ṣe sí i mo bẹ̀ yín nítorí Jésù lórúkọ Jésù ní dààmú já wá sí wọn bá ìrànlọ́wọ́ fún wọn nípa orí ọ̀fẹ́ Kristi kan tiẹ̀ rí nǹkan tà màmá ìkan máa rí nǹkan tà àǹtí náà òun náà ti márì ó ti bímọ ó làkọ bí wọn ọmọ ìtráì ó gbìyànjú ó dààmú chọ́ọ̀chì débi pé ó dààmú débi pé ò ní dààmú mọ́ tábàlẹ́ni tó jẹ́ ń wá bíbà yìí àǹtí ní tó ń ké gan tábàlẹ́ ní Sunday yẹn ń ké gan ta máa pe àkáǹtì wọn ẹ jọ̀ọ́ ẹ̀yin ẹ bá ń ṣe nǹkan kan sí wọn lẹ́yìn hospital yìí kan lọ fi bẹ̀rẹ̀ nǹkan kò yí sí wọ́n ti gbé fibroid wọ́n ti gbélé ọmọ jáde wọ́n lè lóyún mọ́ kì í ṣe pé Ọlọ́run ló tún lè ní kán lóyún àti pé ẹ tún fẹ́ lóyún ni. Mi ò bímọ mọ́, mo ti lọ́mọ 4 lẹ̀. Ẹni? Mo lọ́mọ 4 lẹ̀ mi lè bímọ. Tí máa ní kẹlọ bí ìbẹ́ta ń kọ́. Dádì ayọ̀ ló kù. Ayọ̀ ló kù káwọn yín mọ̀ bímọ lọ ó yẹ ẹ bá ń ṣòwò sí wọn láwọn má ti kó lọ hospital kan lọ bẹ̀rẹ̀ iṣẹ́ àti kò bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n tiẹ̀ ìwọ ní abilé kejì ìwọ làbílé kejì kí ló fẹ́ máa ṣe ń tiẹ̀ ó ń kọsẹ̀ lọ́wọ́ iṣẹ́ wo ló ń kọ́ iṣẹ́ wo dádì yín gan ṣe iṣẹ́ igi kí ni jẹ́ gi. Àwọn tán máa ń rẹ́gi. Wọ́n rẹ́gi ìyá bẹ̀rẹ̀ ọkọ wọn rẹ́gi ẹ bá ń ṣàánú obìnrin ẹjọ́ níta bá fẹ́ fún mi lóṣù yẹ bá ń fúnbìnrin gbogbo tẹ fẹ́ fún mi lóṣù yẹ bá ń fúnbìnrin kàn fi bẹ̀rẹ̀ ṣe wọ́n máa ọjọ́ lẹ́kùn lọ sùtù wọ́n lè lọ lẹ́nu onílẹ́kùn bí congratulation ọ̀sẹ̀ president lọ́jọ́ wo ẹ kú lọ sùtù lẹ́nu very good ẹ pàkáǹtì yín fún mi 2179888593 ṣé àkáǹtì ọjọ́ yẹn náà ni 2179888593 lẹ́ẹ̀kan sí 2179888593 UBA Salawudeen Barakat Omotayo Salawudeen Barakat Omotayo 21 ẹ má máa bí mi bí mo ṣe ń bá láti ṣọ́ọ̀ṣì lélẹ̀ mi ì tí ì jókòó báyìí ibì kẹrin tí màá délé ni màá dẹ́sì débi mẹ́ta lé ní 2179888593 UBA Salawudeen Barakat Omotayo lẹ́ẹ̀kan sí 2179888593 UBA Salawudeen Barakat Omotayo ẹ bá ń ṣàánú obìnrin wọ́n lọ lélẹ̀ ní kí ni wọ́n máa ṣe lẹ́yìn èní wọ́n kàn lè máa wòran ẹjọ́ kàn ti ẹ̀bẹ̀rẹ̀ nǹkan kan wọ́n làwọn wà ṣọ́ọ̀bù ẹ̀ ṣe bọ́ ṣe wáyé wọ́n ti oṣù kan wọ́n kọ́ máa jẹun ná wọ́n ti lè jáde ọmọ wọn máa wá ṣọ́ọ̀bù lẹ̀ á ti rajà síbẹ̀lẹ̀ máa mọ́nítọ̀ wọn ẹ máa wọ̀rẹ́ àwọn mọ́nítọ̀ dem wọ́n á make sure pé oúnjẹ bá ní kọ́ fowó ṣe ló máa fi ṣe ẹ ṣe gan ojú òní tí ẹ dúpẹ́ dáadáa wọ́n bá wọn yẹn sọ̀rọ̀. ẹ ṣé ọmọ Nàìjíríà. ọkàn rẹ ti balẹ̀ ó ṣe bó ṣe ṣe lọ́jọ́ ẹ̀ mọ́ tó ń ṣe ẹ ṣe kíní kan kíní kókó rẹ inú rẹ ti ara mọ́mì ti yá. ẹ ṣé o ẹ ṣé ìdáàbò ẹgbẹ́ ẹ̀ ní dókun ẹ̀ ní kúkú òjijì àti létí tọ̀nàtọ̀nà yẹn ẹ̀ ní kúkú òjijì ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní rásájò ẹ̀ tó ń wa mọ́tò yìí ní kò ní rásájò ilé ò ní mú ẹ̀jẹ̀ yín o ẹ̀ ní dókun ẹ̀ ní fọmọ sílẹ̀ bá a má kàn ti ń jẹ́ ìpínlẹ̀ kan sí ẹ̀ ní dáàbò ẹgbẹ́ ẹ̀ ní jíyà ìmọ̀dí láṣìí ọlọ́run. ẹ ti lè dìde àbí kò ní ìkẹ́ ìdílé ṣàjókòó yín ẹjókòó yín jẹ́ ìpínlẹ̀ kan sí àkáǹtì wọn 2179888593 2179888593 UBA Salawudeen Barakat Omotayo ẹ ra ànúgbà ẹ tẹ̀ tí rí gbà ẹ jókòó yín ẹ no ayé rẹ̀ kó mọ kí mi kọ́kọ́ pé pẹ̀lẹ́ mọ̀ lórí o dádì ẹ ṣé o dádì ọlá yín ọlá dádì ẹ ṣé. ọmọ wù mí ọlọ́ọ̀ṣẹ́ dídé yóò dà fún yín now mo assure yín
ohun tẹ́ bá ní kàn ṣe náà máa ṣe because mo mọ̀ pé kò sẹ́ni tó fowó ránṣẹ́ tí ò làágùn báyìí kó tó rí owó yẹn ṣe rí bẹ́ẹ̀ mi náà ṣe ń làágùn ọlọ́run ló ń san fèmí ọlọ́run ṣàánú mi so náà ní tẹ́ bá ní kàn ṣe náà máa ṣe I promise you a dẹ̀ máa monitor wọn ó yá ṣe ti gba ṣọ́ọ̀bù ọ̀rọ̀ tó máa gba ṣọ́ọ̀bù yẹn tó máa ṣẹ̀tẹ̀ tán ó máa jẹ́ life last one kì í ṣe tikú kì í ṣe tààrùn ọ̀rọ̀ tó máa gba ṣọ́ọ̀bù tán ṣe tán gbé freezer tán gbogbo ẹ̀ màá wá ṣọ́ọ̀bù wọn á wà ṣe life lọ́jọ́ yẹn ní kéèsì wọn bá ṣe kíni kéèsì wọn bá kú ńlẹ̀ so mo promise ọlọ́run fún mi ní ojú ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ kò easy but I will do that láti wá sí ṣọ́ọ̀bù tó bá gbà wọ́n ti ṣe operation owó wọ́n ti pé wọ́n ti close to 2 million ni wọ́n ná close to 2 million wo ṣe èèyàn bẹ́ẹ̀ ṣe wà áńgẹ́lì ni torí bẹ́ẹ̀ ṣe ń dáwọ́ fáwọn èyí ìgò òye mi because eléyìí wọ́n ti dáwọ́ fún eléyìí wọ́n ti dáwọ́ owó tá a ti ná nílé mọ̀mọ́ yẹn over 5 million wọ́n ti ń kan sílẹ̀ lọ wọ́n ti adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ojú òní tí yìí ó yá wọ́n ti fẹ́ kó lọ hospital báyìí ibi ò gbọ́dọ̀ pa ẹni tó ṣe operation ibi ò gbọ́dọ̀ pa wọ́n ìyà ò gbọ́dọ̀ jẹ wọ́n mọ̀ mú mi kí ẹjọ́ ẹ bá ìrànlọ́wọ́ jẹ́ pàkáǹtì lẹ́ẹ̀kan sí bá mú àwọn kan ò gbọ́ wọ́n sẹ̀fẹ̀ gbọ́ ni dá mi lóhùn 2179888593 2179888593 UBA Salawudeen Barakat Ọmọtayọ God bless you I love you. ẹ ṣeun gbogbo aládìjọ wo fídíò yìí àná Ọlọ́run ní fi wá sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wọn share ẹ bá wọn share jẹ́ kí ó lọ viral gan kí àwọn aláàánú wọn kí àwọn olórí wọn kí wọ́n lè rí i kí wọ́n túbọ̀ lè ràn wọ́n lọ́wọ́ torí lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ lé ní gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nǹkan kan náà ni wọ́n máa jẹ nǹkan kan náà ni wọ́n máa ṣe gẹ́gẹ́ bí ohun tó wọ́n máa fi àpawọ́dà kan lè máa rí jíjẹ mímu ẹ bá ṣe ń share náà Ọlọ́run yóò share ààyè rẹ̀ àánú kan àwa náà lórúkọ Jésù bákan náà ẹ comment ẹ like ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe ẹ bá wa subscribe sí ìkànnì Orísun Jesus TV ẹ wò sàlẹ̀ yẹn ẹ máa rí subscribe button yẹn ẹ bá wa gbé ọwọ́ lè kẹ̀tẹ́ kì í pààyàn lára kì í ṣèyàn ní jàǹbá ọwọ́ tẹ fi ṣe lórúkọ Jésù ẹni fi gbọ́mọ sí lórúkọ Jésù Kristi gbogbo tẹ bá dáwọ́ yẹn lé ó máa yọrí sí rere ní lórúkọ Jésù ẹ ṣeun láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.